A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà abẹ́nú Dókítà Olúbùnmi Òjó ti sọ lánàá wípé ìjọba àpapọ̀ ti yọ̀ǹda 4,000 ẹlẹ́wọ̀n káàkiri ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti mú àdínkù bá àpọ̀jù èrò nínú ọgbà ẹ̀wọ̀n, tí ó sì fún wọn ní àǹfààní àti fi bílíọ̀nù kan náírà pamọ́ nínú owó tí wọ́n fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n. Mínísítà ṣe àfihàn yìí níbi ìpàdé ẹlẹ́ẹ̀karùn-ún mínísítà pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Túnjí Òjó ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ṣe àfihàn ọ̀pọ̀ àwọn tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí kò tó nǹkan. Ó ní 5 nínú 100 5% ní àwọn tí ó gba ìyọ̀ǹda láàrin ọjọ́ kan nínú ọdún tí ó kọjá. Lẹ́yìn ìwádìí ni wọ́n ṣe àwárí wípé owó ìtanràn bíntín ni ó ń dá ẹlòmíràn dúró sínú ọgbà ẹ̀wọ̀n. Ìdí nìyí tí wọ́n fi yọ̀ǹda 4,082 tí ó mú ìyọ̀ǹda rí bílíọ̀nù kan náírà fi pamọ́ nínú owó oúnjẹ wọn lọ́dún. Bákan náà ni ó ṣe àfihàn wípé Commandant General Special Intelligence Squad ba illegal refineries tí ó lé ní 2,125 jẹ́ káàkiri orílẹ̀-èdè. Túnjí Òjó ní ó fẹ́ẹ̀ tó ọkọ̀ 205 tí wọ́n fi fẹ̀yìn kó epo tí wọ́n gbẹ́sẹ̀ lé àti afurasí 700 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú nídìí wípé wọ́n fi ẹ̀yìn kó epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ìdúgbàmù ọkọ̀ àjàgbé tí ó yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá àti ìfẹ̀míṣòfò ní Karu, ojúnà Àbújá sí Kẹ́fì lálẹ́ Ọjọ́rú. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti bá àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀. Bákan náà ni ààrẹ pàṣẹ ìtọ́jú tó péye ní gbogbo ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú àwọn wọ̀nyí. Bí iléeṣẹ́ ààrẹ tó ń ṣàmójútó ètò ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì PCNG ṣe ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ lánàá, ìròyìn jábọ̀ wípé ọkọ̀ àjàgbé yìí ni wọ́n ní ó kó símẹ́ǹtì kún inú rẹ̀ bámúbámú, yàtọ̀ sí ìròyìn àkọ́kọ́ tí wọ́n ní irin afẹ́fẹ́ gáàsì CNG tubes ni ó kún inú rẹ̀ kí ìdúgbàmù tó wáyé. Bákan náà ni ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kì í ṣe epo tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í lò fún ọkọ̀, ṣùgbọ́n awakọ̀ ni ó pàdánù ìjánu ọkọ̀ tí ó mú ọkọ̀ rárí wọ àárín àwọn ọkọ̀ yòókù tí wọ́n wà lójú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Siminalayi Fubara ti kọ ẹ̀sùn tí ìjọba àpapọ̀ fi kàn án nípasẹ̀ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi wípé ó lọ́wọ́ nínú ìkọlù sí ọ̀pá epo ìpínlẹ̀ Rivers. Èyí ń wáyé bí alákòóso ìpínlẹ̀ Rivers Vice Admiral Ibok Eketi-Ibas ṣe fi dá ará ìpínlẹ̀ lójú wípé ìfọ̀kànbalẹ̀ yóò wà fún ọrọ̀ ajé ọmọ ìlú àti olùgbé ìpínlẹ̀, bí ó ti ṣe ìkìlọ̀ tako kíkọlù àwọn ibi tí ó ṣe pàtàkì jù fún ọrọ̀ ajé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà Nelson Chukwudi tí òun náà ń rọ́kúnlé ni Fubara ti fèsì sí díẹ̀ lára ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní bí ìjọba bá mọ àwọn ọ̀daràn tí wọ́n wà nídìí bíbẹ ọ̀pá epo, kí ní dé tí wọn ò ṣe lépa wọn. Ó ní kí ó lè wà nínú àkọọ́lẹ̀ ni àwọn fi fèsì wípé Fubara kò lọ́wọ́ nínú bíba ohun àmúṣọrọ̀ ìpínlẹ̀ jẹ́ tàbí lọ́wọ́ nínú ìkọlù sí ibi ọ̀pá epo. Ó ní ó wà nínú àkọọ́lẹ̀ wípé gbogbo ìlérí tí àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹkùn Niger Delta ń lérí, pàápàá jùlọ àwọn àgbààgbà olóyè obìnrin, ẹgbẹ́ ìjọ, ẹgbẹ́ ọ̀dọ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí, wáyé látàrí ọ̀rọ̀ tí mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò Live Media Chat, bí ó ti ní àwọn ológun ìjọ nìkan kọ́ ni ó lè kànná sí ọ̀pá epo. Àwọn Ògbóni, Ikwere àti àwọn mìíràn náà jẹ́ agbésùmọ̀mí tí wọ́n lè kànná sí ọ̀pá epo. Fubara ní ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni wọ́n ń béèrè fún títọrọ ìdáríjì lọ́wọ́ Wike lórí ọ̀rọ̀ tí ó sọ tako wọ́n, ṣùgbọ́n tí ó kọ̀ jálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí.
Òbí ìlú Àsàbà akàwé-gboyè àgbà amòfin Epiphany Azinge ti kàn sọ fún Ààrẹ Bọ́lá Tinubu wípé àwọn ará ìlú Àsàbà ní ìpínlẹ̀ Delta nílò kí ó tọrọ àforíjì lórí ìṣekúpa tí ó wáyé ní ọdún 1967 Asaba Massacre. Bákan náà ni Asaba ń béèrè fún ọwọ́ ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Delta bí ó ti kérora wípé Asaba nìkan ni olú ìlú tí kò ní ifásitì ìjọba àpapọ̀. Èyí ń wáyé bí ọba yìí ṣe gbóríyìn fún ìṣèjọba Ààrẹ Tinubu wípé ó wà lójú ọ̀nà pẹ̀lú gbogbo ìpèníjà tí ó dìrọ̀ mọ́ ìṣèjọba níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ní ilé ìjọba ìlú Àbújá. Lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí Ààrẹ ni ọba aláyé yìí ti gbà wípé pẹ̀lú gbogbo ìpèníjà Tinubu kò yingi nínú àfojúsùn rẹ̀ àti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè. Ọba Azinge tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn aṣojú yòókù láti ìlú Àsàbà ní bí ó tilẹ̀ jẹ́ wípé kùdìẹ̀kudiẹ wà síbẹ̀ àwọn gbóríyìn fún bí àwọn ṣe ń gba àdúrà fún kí ó tó wáá fi àsìkò àbẹ̀wò yìí rán Ààrẹ létí ìpànìyàn ọdún 1967 wípé ó ṣe pàtàkì láti gba ẹ̀bẹ̀ fún àforíjì láti ọ̀dọ̀ ìjọba. Akàwé-gboyè Azinge ní àbẹ̀wò yìí wáyé láti fi mọ rírì oríṣiríṣi iṣẹ́ àkànṣe tí ìpínlẹ̀ Delta ń jẹ àǹfààní rẹ̀ pàápàá jùlọ iṣẹ́ ojúnà tí ó já sí afárá Niger pẹ̀lú ojúnà gas pipeline nípasẹ̀ Asaba àti Awka. Asaba ṣe àpèjúwe àbẹ̀wò rẹ̀ ní àbẹ̀wò láti dúpẹ́ àti àbẹ̀wò fún ìṣọ̀kan bí ó ti dúpẹ́ lọ́wọ́ Ààrẹ lórí bí ó ti rán akọ̀wé ìjọba àpapọ̀ George Akume láti wá ṣojú rẹ̀ níbi ìsìnkú aṣíwájú rẹ̀ tí í ṣe Àsàgbà ẹlẹ́ẹ̀kẹtàlá ti ìlú Àsàbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe bu ọwọ́ lu àṣẹ ìlú òfararọ ìpínlẹ̀ Rivers State of Emergency tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìpinnu láti mú ààbò ẹ̀mí àti dúkìá ará ìpínlẹ̀ lọ́kùnkúndùn. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní Tinubu ti gbóríyìn fún Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ fún bí wọ́n ṣe dìde láti dáàbò bo ẹ̀mí, dúkìá ará ìlú àti tìjọba pẹ̀lú àwọn ohun àmúṣọrọ̀ láàrin ìpínlẹ̀. Ó ní rògbòdìyàn ìpínlẹ̀ Rivers ti ń dé gẹ́ngẹ́ tó èyí tí ń fa ìpèníjà fún ààbò pàápàá jùlọ lórí ọ̀pá epo. Ààrẹ ní ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ ṣe àpẹẹrẹ agbára ìṣọ̀kan. Wọ́n ní pẹ̀lú oṣù mẹ́fà tí àwọn ìjọba Rivers fi lọ rọ́kúnlé, Ààrẹ ní ìgbàgbọ́ wípé alákòóso tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò yóò ṣe àtúnṣe àti ìjíròrò láàrin àwọn tí wọ́n jọ ń ní ìkùnsínú. Ìṣèjọba Tinubu fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí yóò jẹ́ ìpilẹ̀ṣẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn ọlọ́jọ́ pípẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ Ààrẹ ti dá awuyewuye sílẹ̀ láàrin àwọn olóṣèlú tí ọ̀rọ̀ kàn. Síbẹ̀, Ààrẹ sọ àsọdájú ojúṣe rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ilé ìgbìmọ̀ láti rí i wípé ìpínlẹ̀ Rivers àti gbogbo orílẹ̀-èdè wà ní ipa tí yóò mú ìdàgbàsókè wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn alámòjútó pápákọ̀ òfurufú Heathrow ní London ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ti pápákọ̀ yìí pa látàrí ìjàmbá iná tí ó ṣẹ́yọ títí di aago 12:01 alẹ́ òní ọjọ́ Ẹtì 11:59 PM. British Airways tí ó jẹ́ gbòógì jùlọ nínú pápákọ̀ yìí ti wá rọ àwọn èrò ọkọ̀ kí wọ́n sinmi fún ìgbà díẹ̀ títí di ìgbà tí wọ́n á fi pè wọ́n sí àkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ òfurufú tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ ni wọ́n ti darí wọn lọ pápákọ̀ mìíràn ní UK. Yàtọ̀ sí pápákọ̀, ìjàmbá iná yìí ti kóbá ọ̀pọ̀lọpọ̀ ilé okòòwò bí àwọn panápaná ṣe dóòlà ènìyàn 29 ní àwọn ilé tí ó wà nítòsí tí wọ́n sì kó ènìyàn bíi 150 lọ ibi ìpamọ́. Igbákejì kọmíṣánná fún àjọ Fire Brigade ní ìlú London, Pat Garbonnet, ní àwọn panápaná ń ṣiṣẹ́ takuntakun láti kápá iná yìí ní kíákíá bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì mọ kókó ohun tí ó ṣe okùnfà ìjàmbá iná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà Ademola Lookman ti fi ìdùnnú àti ìwúrí rẹ̀ hàn sí àmì ìdálọ́lá rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mọ bọ́ọ̀lù gbá jùlọ ní ilẹ̀ Áfíríkà, àmì ẹ̀yẹ tí ó gbà nínú oṣù Kejìlá ọdún tí ó kọjá ní Marrakech, Morocco. Ọ̀jọ̀gbọ́n agbábọ́ọ̀lù yìí ni wọ́n ṣe ayẹyẹ rẹ̀ lórí ìtàgé níṣẹ́jú gbogbo àgbáyé, àkókò tí ó mọ rírì rẹ̀ jùlọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú NFF TV ni Lookman ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ lórí ẹ̀yẹ bí ó ti ní ó jẹ́ ìbùkún, iyì àti ẹ̀yẹ láti wà lára àwọn tí ó ti gba àmì ẹ̀yẹ yìí bíi akẹgbẹ́ rẹ̀ lórí pápá. Osimhen. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.